Ẹ ǹlẹ́ gbogbo ilé, ṣàlàáfíà lẹ wà? Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín, Titilòpe ló ń sọ̀rọ̀. Kí ni Titilòpe wá fẹ́ sọ lénìí? Àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n sọ wípé bí eégbọn bá dì mọ́ ẹpọ̀n ẹkùn, kò kí ń ṣe ajá ló máa já. Kí leléyìí túmọ̀ sí lédè Gẹ̀ẹ́sì? When the dog tick is stuck to the testicle of a lion, it is not the dog that will remove it. Mo wá fẹ́ bá yín sọ̀rọ̀ nípa self-control àti self-restraint. Ó ṣe pàtàkì, ó ṣe kókó gẹ́gẹ́ bí ènìyàn wípé ká máa kóra ẹni níjàánu, ká máa mọ̀ wọ́n ara wa, nítorí wípé wọ́n ní ìmọ̀ wọn ara ẹni òun ni kò kí ń jẹ́ kí a tẹ́ ní àwùjọ. Ká sì ní self-control, eléyìí ṣe pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa a máa ti rí pé kíní yìí wàhálà ni o, a máa ti rí látọ̀kan, àmọ́ wàhálà yẹn gangan la máa torí bọ̀. Tó bá délẹ̀ tán, a ó máa kígbe ẹ gbà mí, ẹ gbà mí. Why not avoid that trouble? Nígbà tí ajá tó rí ẹkùn, tó rí pé eégbọn wà ní ẹpọ̀n ẹkùn, tó wá sọ pé èmi ni mo máa lọ bá já, rí pé ajá tó bá wọlé tí ẹkùn, ó máa di ẹran ògún ni, nítorí wípé ẹkùn yẹn ó máa fi ṣe oúnjẹ ni. Because of this, let us have self-control. Let us have self-restraint. Ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ènìyàn ń là kọjá lénìí, ní ọ̀pọ̀ ìgbà ènìyàn ti rí ní ọjọ́ iwájú, àmọ́ nítorí a ti rí wípé kíní ó máa ṣẹlẹ̀, àmọ́ nítorí pé a ní self-control, a ní self-restraint, girigiri kíní yìí, mo ò ní gbà, mo ò ní ṣe kíní kan. Wọ́n sọ wípé mi ò láàárọ̀, okùn ẹ̀mí tínrín báyìí dẹ̀ ni. So please, let us have self-control, let us have self-restraint, and let us stay away from troubles that are out of our league. Even the ones that are in our league, let us stay out of it. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́. Titilòpe ló ń sọ̀rọ̀. Ẹ má gbàgbé láti subscribe, láti share fídíò mi. A ó ní pàdé ayọ̀. Ó dìgbà.